Kí lorúkọ yín? Arugundade Victor Sunday lorúkọ mi. Okay. Ọmọlúwo ni? I'm from Kwara State. Kwara State. Olatan Omaran. Okay. Ọmọdún mélòó ni sir? 48, máa pé 48 ní few months. Okay. Báwo lẹ ṣe wọnú gbóyè bàbá? Níjọ́ Saturday ni mo kúrò l'Ékòó, mo lọ Kano. Okay. Àwa mẹ́ta ni. Okay. A bá dé ó kù bí 10 km ká dé Ọ̀yọ́ town. Okay. Ìkànnù mọ́tò tí mò ń kó lọ, ó ní accident BMW X5. So èmi ni mo wà lẹ́yìn wọn pé kán máa lọ wájú mi. Pé so that anything bá tẹ̀ ṣẹlẹ̀. So mo ṣe bá wọn bẹ̀ ni àwa dúró títí inú kòtò tó lọ kó sí tóyìn van ò lè gbé. So àyàbù tó dé ó lóun lè lọ sékòó ó kàn gbé bọ́ síta ni àwa wá yàbù mi tó máa gbé lọ sékòó. So èmi wá tan náà mọ́tò tọ̀dọ̀ mi Venza mo tan sí àyàbù tó ń gbé mọ́tò yẹn. So mọ́tò yẹn paná gbàtà ṣáà gbé tán ìjẹ́kadẹ̀ move ni mọ́tò tọ̀dọ̀ mi ò bá start mọ́ ibi tá a ti ń ṣe yẹn lọ́wọ́ bá ń pe mechanic ibi tí mo dúró sí báyìí àṣẹ mọ́tò kan tó dé tó jálù kòtò bí ẹni takú àṣàwọn náà wà nú ẹ̀ nẹ́sìn báyìí bí pé mi gangan náà wá ni wọ́n lé mi mo wọnú kòtò yẹn mo ṣubú mo tún dìde fóònù mi ti rún. ní ibi tó lọ sí. ó dàbí pé jẹ́ mọ́. wọ́n ní ìyànà lé ẹgbẹ́ ẹni tó ń ṣe àyàb ìyànà lé ẹgbẹ́ ẹ̀ gangan ni. ṣé ní Ìbàdàn bí àbí. náà ní ṣáàtì wọn Ìbàdàn ni ṣáàtì wọn Ìbàdàn ni. wọ́n ti gbé wa kọjá wa sádùúgbò bí nìyẹn o. ok mo gbọ́ yín. ibi táwa yẹn àníbi 10 km ló kù tá a máa fi dé Ọ̀yọ́. kí ló mú yín lọ́wọ́. wọ́n dẹkùn mọ́ mi lọ́wọ́ méjèèjì ni. eléyìí ẹ̀ nà. Alo ti kú, wọ́n fún mi ní nǹkan ní dè mọ́ ọwọ́ báyìí. Wọ́n fún mi ní nǹkan.